going through. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ènìyàn pátápátá wípé àlàáfíà Olódùmarè tó ju ohun gbogbo lọ kó mọ̀ bá gbogbo yín gbé o, àti jẹ àti mu ní àti ná láti rí lò ní ìjáde ìwíwọlé yín, ewukéwu aburú kan kò ní ṣẹlẹ̀ sí gbogbo yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní èèyàn ò lè rìn kórí ó mọ́ mì, a ò ní rìn ká mọ́ sanpá. Egungun tá a bá sì ń bá rìn fún bíi ọdún 2, 3, 5 tí ò bá pa owó wálé, ó yẹ kí ká kúrò ńbẹ̀. Ohun tí mò ń yàrá wípé ìbánikẹ́ ṣe wàhálà mọ́ o, ẹ̀yin èèyàn gbogbo. Mo fi àkókò kí ìdílé ọ̀rẹ́ mi kó mọ́ sọ̀rọ̀ mi mọ́, àbúrò wa, ẹ̀gbọ́n wa, ọmọ wa, Táíwò Èjìrẹ́láàkì Azan Ògògó, ọmọ kúlódò lódò, kọ́lá kò jọ kó bá ń rọ àwọn ẹbí wọn, kó bá mi rọ̀ wọ́n lójú. Ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi ní ó jẹ́ kí n wá sí ààyè tá a mọ̀ sí live ní ọ̀sẹ̀ 45 yìí, látọjọ́ Ajé léyìí tí ó kọjá yìí. Wọ́n la mọ̀ sí pé ọjọ́ òní yìí ó ní ọjọ́ ìkẹrin ó dín ní 30 nínú oṣù kẹjọ 2026, láti ọjọ́ Monday tá a mọ̀ sí ọjọ́ ìkẹrin ó lé ní 20 mi ò wá sí ìkànnì ìtàgé. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní dẹni àwátì o. Mo fi àkókò yẹn bá ìdílé Táíwò Azan Ògògó kẹ́dùn torí àjọ rìn rèé, àjọ sọ̀rọ̀ rèé, bẹ́ẹ̀ pé àlejò sọ̀rọ̀ mọ́. Bóyá ọdún tó kọjá 2025 lè náà bá ti kú lókè pẹ̀, àmọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ọba ni pé tó kù pátápátá. Lágbára lọ́wọ́ Ọlọ́run tẹ́lẹ̀ lókè pẹ̀, àrùn àìsàn rẹ̀ ní fi lò ó. Kínní ni mo mú wá fún wa tó jẹ́ pé a máa dènà èyíkéyìí àrùn tó bá fẹ́ jáde ní àgọ́ ara ẹ̀dá láti máa pa àrùn. A lè pè ní apa àrùn àdìmẹ́nu, apa àrùn àdìmẹ́nu, apa àrùn àdìmẹ́nu. A kì í mú o, èmi ọmọ ìgbà tó di pé bóyá táwọn ìbá rí nǹkan pápá wa Yorùbá a máa ń fẹ́ ṣe àṣejù ju oní nǹkan lọ. Wọ́n ní sàbí olóògùn bá ti ṣe ní pé kó o sá kọba àlè jẹ́ àdìmẹ́nu. Wọ́n dì í mọ́ ẹnu ni. Bàbá mi wọn kì í sọ pé ká mú o, ṣùgbọ́n bàbá mi wọ́n lè fún ọ ní síbí kéké pátápátá. Ìgbà yẹn kò tí ì sì síbí ìpọ́n kéké pínpín báyìí ni tí wọ́n lè lògùn fún ọmọ ọdún kan. Wọ́n á ní kí wọ́n bu ẹ̀kún síbí yẹn kéké kan káwọn ò mú. Mo ò sì ní lọ oko. Tẹ́ bá fẹ́ lo kíní ẹ dákun ẹ jọ̀wọ́, tọ́ ọ bá lọ ibì kankan ni kó lò ó. Ìfà tọ́ bá wọ̀ wípé o fẹ́ mú bó ti kọjá àgbàlagbà tó síbi kékeré tó dàbí ètí sí agolo rọ́ọ̀bù yé, ẹ̀kún agolo rọ́ọ̀bù tó ti tó. Ọmọ gbọ́ o, ohun tẹ́ fi ṣeré o tí wọ́n fi ṣàdìmẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ewé tábà tútù, ọ̀pọ̀lọpọ̀ gbogbo nìṣe tútù, tewétegbò rẹ̀ kó pọ̀ àti egbò rẹ̀, egbò akọgùn kó pọ̀ díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ewé rẹ́rìn kọ́mẹ̀ta mọ̀ sí ewé mi èṣù, wọ́n tún pè ní apasa, kó pọ̀ díẹ̀. Egbò awogba àrùn kó pọ̀ díẹ̀, àti egbò akọgùn àti egbò ìsígùn àti ètíṣe àìdán tọrọ. Egbò rẹ̀ ẹ̀gún níwọ̀nba làwọn yẹn, ṣùgbọ́n ewé nìkan ẹ jẹ́ kó pọ̀. Ẹ̀gún papọ̀ dáadáa, ẹ má fomi sí o, ẹ̀gún kó kúnná dáadáa. Tẹ́ ẹ bá gún tó kúnná dáadáa, ẹ lè gún ẹ̀rù alámọ̀ ẹ̀gún mọ́. Tẹ́ ẹ bá gún tó kúnná tán dáadáa, ẹ gbọ́ báyìí ní tí wọ́n fi ń ṣe àdìmẹ́nu ni mo sọ yẹn o. Tẹ́ ẹ bá gún tó kúnná dáadáa, ẹ lọ wá kẹ́ẹ̀gì 5 litre, ẹ kó sí inú rẹ̀, ẹ kì sínú ẹ̀. Ẹ ti máa bẹ ọ̀wẹ́ ìtọ̀ màálù tó jẹ́ pé ó lè fún kẹ́ẹ̀gì 5 litre tàbí 4 litre. Tẹ́ ẹ bá gbé ewé ìtọ̀ tẹ́ ẹ kó sínú 5 litre, ìtọ̀ màálù lẹ́ẹ̀fì rẹ o, ẹ má fomi sí i. Ẹ fi ìtọ̀ màálù rẹ kó mú kó bò lórí dáadáa, ẹ má gbé kalẹ̀ lẹ̀. Tẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́, tẹ́ ẹ bá dẹ̀ ṣe tán orí pépélé kan náà ní ká ẹ gbé sí, kó wà ń bẹ̀ fún bí ọjọ́ bíi 4. Tí wọ́n bá ní ọjọ́ 3, tẹ́ ẹ bá ṣe ní bí òní Wednesday tá a mọ̀ sí ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n yìí, tẹ́ ẹ bá ṣe kẹ́ ẹ tó sí ó di ọjọ́ Sátidé lọ́jọ́ 3 ẹ̀ tó pé.
ẹ fi ilẹ̀ fọjọ́ mẹ́rin lọ́jọ́ mẹ́ta ẹ pé ẹ wá lọ sí ká ẹ wá abọ́ kan ẹ fi asẹ́sẹ́ ẹ̀rọ pamọ́ sínú ike 5 litre míì eléyìí tẹ ẹ kú gbòòrùn kìnnì yẹn ẹ fún jáde ẹ fàṣẹ fún yẹn pọ̀ jáde sínú abọ́ kan ẹ wá fi asẹ́ ẹ fi fún ẹ papọ̀ mọ́ ẹ gbé síbì kan bó jẹ́ bí ọ̀sátọ̀dé tẹ́ ẹ lọ bì kankan ẹ pọ̀ ọmọ yín jọ ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ọdún bíi mẹ́ta ẹ gbọ́ báyìí ó lè mú síbí kékeré pínísí yẹn ẹ fi sí ẹ̀kan sí lẹ́nu kọ́ máa mú o ẹni kó dì sẹ́nu tó bá ti dì sẹ́nu fún bí ìṣẹ́jú 10 sọ́gbọ̀n ìṣẹ́jú ẹni kó rèé tú dànù àgbàlagbà tó bá fẹ́ mú mo sọ fún yín síbí kékeré pínísí yẹn òun ni kó mú o lẹ́yìn kó wá di díẹ̀ sẹ́nu kó dì mẹ́nu fún bí 30 ìṣẹ́jú 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 kó wá lọ tú dànù tẹ ẹ bá lò fọmọ ìbẹ́ẹ̀ tó bá pẹ́ kó yẹ kó gbé léèbì gbogbo gòdògbò tó lè fa ètí ṣe confusion tá a mọ̀ sí gírì lọmọ yẹn lọ́ máa bì dànù lọ́ máa sú dànù láìsí nǹkan kan tí ó ṣe kì í ṣe tí wọ́n máa ń lò ojoojúmọ́ o pátápátá ẹ̀ẹ̀kan lóṣù ó ti tó ẹ̀ẹ̀kan lóṣù ó ti tó ohun tí wọ́n fi ṣe òun ni mo sọ yẹn o ọ̀pọ̀lọpọ̀ ewé tábà tútù àti tewétegbò gbogbo nìṣe tútù àti èèpo rẹ̀ ẹ̀gbọ́n báyìí egbò akọgùn kó pọ̀ díẹ̀ egbò ìtísí awogba àrùn kó pọ̀ díẹ̀ ewé rẹ́rìn kó mẹ́tú tegbòtegbò yẹpẹ̀ díẹ̀ ẹ̀fọ́ nù tá a mọ̀ sí ewé mi èṣù ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ fi egbò àìdán tọrọ ẹ fi kún àti egbò ẹ̀rú ìjù àti èèpo ọ̀gàn ó díẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ẹ̀rù alámọ́ àti àìdán onígun ibi tọrọ níbi àìdán yẹn òníkà ẹgẹ ẹgún kókun náà dáadáa gidi ẹgún kókun náà ẹ wá rọ sínú 5 litres keg ẹ lọ wá ìtọ̀ màlúù tó jẹ́ bí 4 litre ẹ rọ lé lórí oníkà ẹ̀fì rẹ gbé sí pèpele ibì kan fún ọjọ́ 4 tó bá ti dọjọ́ 4 ẹ mú abọ́ ńlá kan pẹ̀lú asẹ́ ẹ lọ fi sẹ́ jáde ẹ rọ pamọ́ síbì kan a kì í gbé sínú fíríjì o lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tẹ́ bá lò fún lọ́nà àrùn inú ara kódà bàbá ló fẹ́ ní màlẹ́ríà kọ́kàn tí káàbọ̀ kó fura gbogbo kọ̀rọ̀ ẹ̀kẹ́ kó dì mẹ́nu bẹ́ẹ̀ fún ìṣẹ́jú àṣọgbọ́n ìṣẹ́jú gbogbo ara rẹ̀ ló máa ní pé kàn máa màsáàjì nǹkan ara ló ṣe máa ṣẹ́gìrì wá ẹ̀ làágùn wá gbogbo ẹ̀ lẹ́ máa bí dànù ẹ wá lè wá omi gbà yẹn pẹ̀lú búrọ́ọ̀ṣì kẹ lọ búrọ́ọ̀ṣì ẹnu yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run dídùn ìlọsànso èyíkéyìí àrùn kódà bí a bá fẹ́ ní àrùn tó pè ní àpẹẹrẹ jẹjẹrẹ tá a mọ̀ sí symptoms of cancer yóò gbà kan yóò pa oró rẹ̀ àmọ́ gbogbo tí bá ń ṣe yín ẹ kọ́kọ́ tọ̀ àwọn dókítà yín lọ tí wọ́n bá láwọn ò rí nǹkan kan òrùjútù rẹ̀ ní ká ẹ lọ ṣe kinní yìí ká ẹ máa lò ó tí wọ́n bá ní wo aláìsàn kan kí wọ́n ṣe títí tí mo rí àìsàn rẹ̀ mo ti sọ powder tẹ́ máa ṣe ní ètí ṣe tó kọjá sẹ́yìn bẹ́ẹ̀ sì máa fomi lò ó ẹlẹ́fíṣẹ́fì náà kù lò ó pẹ̀lú ògo Ọlọ́run ojútùú àìsàn yẹn àṣírí ẹ̀ máa tú àlàáfíà yóò dé tẹ́ bá wá fẹ́ tẹ́ bá wá fẹ́ wá ṣe léyìí báyìí ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ mọ̀ sí lò ní òpin ká ẹ mú o àmọ́ tí àgbàlagbà bá fẹ́ mú má jòjú síbi kékeré lọ gẹ́gẹ́ bí ìdérí rọ́ọ̀bù ibi rọ́ọ̀bù alágolo kékeré báyìí òun ni kọ́ ra bù kò mú àmọ́ ní pé o ò lọ ibì kankan torí yóò gbọ́ wálẹ̀ yóò wí kí ẹ o làágùn gbogbo ohun tí ó lọ lágbára yóò wá kan wàá sú dànù wàá tọ̀ dànù wàá bì dànù tó máa bá fẹ́ ní gírí gbogbo tí ṣe nǹkó òtútù àyà lọ́mọ yóò bì dànù lágbára lọ́wọ́ Ọlọ́run ikú rewérewe kò ní pa ẹnì kọ̀ọ̀kan yín o lágbára lọ́wọ́ Ọlọ́run orúkọ mi ò yí padà o Amusa Jabani Matthew atọ́kùn ìlú wúrọ̀ ní Ghost Administration God Organization Sudan Healing Research Evangelist Ministry tẹ ẹ bá fẹ́ béèrè okun lọ́wọ́ mi ẹ kàn sí mi ní WhatsApp mi ẹ sì lè fi pè mí 070 82 99 29 83 070 8299 2983 yóò dára fún gbogbo yín o àwọn àìsàn rẹ̀ àní fi lùgbà o owó tẹ ní ìrẹ̀lẹ̀ olùsí o ní orúkọ Jésù Kristi Olúwa wa ó dìgbà náà.